Ìdùnnú ṣubú layọ̀. Àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní gba owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ lọ́wọ́ ìjọba. Benson Upah tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ igun Nigerian Labour Congress (NLC) àti Tomi Etim, igbákejì ààrẹ ẹgbẹ́ Trade Union Congress (TUC), ni wọ́n fi òkodoro yìí léde nínú ìfọ̀rọ̀wérọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Upah fi ìdùnnú rẹ̀ hàn sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí, tó sì rọ àwọn iléeṣẹ́ àti lájọ-lájọ jákèjádò láti kọ́ ìṣe irú ìwà yìí. Nínú ọ̀rọ̀ Etim ń tiẹ̀, ó ní kò sí ìdí fún ilé-iṣẹ́ tàbí àjọ kankan láti dá ọjọ́ sí owó náà ní sísan mọ́, pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìjọba àpapọ̀ ti fi àpẹẹrẹ lélẹ̀ léyìí tó yẹ láti tẹ̀lé. Gẹ́gẹ́ bí ohun tí òṣìṣẹ́ ìjọba kan ní ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ tó bá àwọn oníròyìn sọ, ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ti ń gba owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ọ̀hún fún ti oṣù kẹsàn-án, eléyìí tí ìjọba àti àwọn òṣìṣẹ́ fi ẹnu kò sí. Nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́ Àlàmísì ni òun rí àtẹ̀jíṣẹ́ owó tòun gbà, tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn àjẹsílẹ̀ eléyìí tó wà nílẹ̀ láti ìgbà tí ìjọba ti kéde owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ làwọn ń retí báyìí. Bẹ́ẹ̀ làwọn kan ní àwọn gba 40 lé lórí owó oṣù tàwọn, léyìí tó túmọ̀ sí pé wọ́n ti ń rí àjẹsílẹ̀ tàtẹ̀yìnwá gbà ní tiwọn nìyẹn. Ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ́ láǹfààní tí ẹ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.